A kú dédé àsìkò yìí, a kú kó lè dà, yóò rọrùn fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 22 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di wípé ẹ gbọ́ kẹtẹpẹ tí ń bẹ nínú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká ṣe omi náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé ń tonírà bájì gan. Lórí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ báyìí, èyí tí eku ò ké bí eku tí ẹyẹ ò ké bí ẹyẹ, bákan náà tí ọmọ èèyàn ò fọhùn dáadáa jáde mọ́ wò lórí ebi èyí tó ń pa ọ̀pọ̀lọpọ̀ ogúnlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà látàrí ìgbésẹ̀ ààrẹ àti àyípadà tó ń ti àtúntò èyí tí wọ́n fẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó lè ní àpẹẹrẹ rere lára orílẹ̀-èdè yìí o, tí gbogbo nǹkan tó sì di dàbí pé ó lè ọ̀kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run ti ìjọ kan ní ilé ìjọsìn kan tó ń bẹ nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́ Sunday tí ṣe ọjọ́ àìkú ló ké gbàjarè síta níbi ayẹyẹ àti ètò kan tó ń ti ọ̀rọ̀ Ọlọ́run tó fi ń bọ́ àwọn ọmọ ìjọ rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún tó wòye wípé bàbá ní parọ́ tanra wa, orílẹ̀-èdè Nàìjíríà ti le koko báyìí láti gbé o fún mùtúmùwà pàápàá jù àwọn mẹ̀kúnnù tí wọn ò rí ọwọ́ mú lọ sẹ́nu dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ààrẹ Tinubu ó bọ́ sórí ipò ààrẹ. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún eléyìí tó wá pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kí wọ́n tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí bí nǹkan tí wọ́n gógó báyìí lórílẹ̀-èdè wa Nàìjíríà kí ara kó lè tú gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún eyín Reverend Stephen Fagbemi òun ló sọ̀rọ̀ náà níbi ọ̀rọ̀ Ọlọ́run èyí tó fi bọ́ àwọn ọmọ ìjọ rẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run Reverend Father Stephen Fagbemi ní ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àkóbá eléyìí tó tún jẹ́ kí oúnjẹ kó wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé ètò ààbò tí ó ti mẹ́hẹ̀ òun ló fà á tí gbogbo àwọn àgbẹ̀ tí wọn ò lè lọ sí oko lọ sí odò mọ́. Ó ní lẹ́yìn náà lórí ìgbésẹ̀ ààrẹ àti ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ń sọ wípé àwọn fẹ́ tún orílẹ̀-èdè Nàìjíríà tò kí wọ́n lè gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn jẹgúdújẹrá pẹ̀lú ẹ̀kún owó orí epo bẹtiróòlù èyí tí wọ́n yọ ló tún ṣe àkóbá fún jíjẹ àti mímu èyí tó jẹ́ kí gbogbo nǹkan kó wọ́n gógó. Ìránṣẹ́ Ọlọ́run Reverend Father Fagbemi wá ní òun rọ ààrẹ Bọ́lá Tinubu láti tètè wá nǹkan ṣe sí kí nǹkan kó lè tùbà kó lè túṣẹ kí ara lè tu àwọn mẹ̀kúnnù lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bú so, àti wípé ẹni tí wèrè bá pàyà rẹ̀ bó bá rí atọ́kọ̀ṣe onítọ̀hún ò ní dúró ni o. Àwọn ẹgbẹ́ kan rèé tí wọ́n ń bẹ nínú igun àwọn olùtajà ṣùgbọ́n tí wọ́n ní ìpèníjà lára lórí igun wọn lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí tí wọ́n gbà lérò láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lórí bí nǹkan ti rí àti bí orílẹ̀-èdè Nàìjíríà ti rí lásìkò tá a wà yìí wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fọwọ́nù kí wọ́n fi yèdénú o kí wọ́n má ṣe ṣe ìwọ́de. Wọ́n ní bàlàbàlà ojú àfọ́ ìfọ́tán wàhálà ní dálẹ̀. Wọ́n ní ojú àfọ́ ìfọ́tán ti ẹ fi òpin sí SARS EndSARS èyí tó wáyé nínú oṣù kẹwàá ọdún 2020. Wọ́n ní bàràbàrà rẹ̀ ó sì ń fi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí kinní ọ̀hún kàn lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí. Wọ́n ní wọ́n tún lùgbọ́ ò wípé àwọn ọ̀dọ́ yìí tún palẹ̀ mọ́ láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ẹ fi òpin sí ìjọba búburú End Bad Government èyí tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ ọdún èyí tí a wà yìí. Àwọn igun ọ̀hún tó jẹ́ àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà lára tí wọ́n jẹ́ ṣòwòṣòwò lórílẹ̀-èdè wa Nàìjíríà látẹnu ọ̀kan nínú àwọn àgbà ẹgbẹ́ náà èyí tí wọ́n pè ní Comrade Muniru Shehu àti Alhaji Yakubu Ibrahim láti ìpínlẹ̀ Kaduna
ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí kí wọ́n fọwọ́nú kí wọ́n fi yèdénù kí wọ́n jèbùrẹ́ awo olùgbẹ̀bẹ̀. wọ́n ní béèyàn ó bá bá ìjọba sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí èèyàn lè gbà láti fi ẹ̀hónú hàn sí ìjọba àbí sí èèyàn kí wọ́n lè mọ ohun tí ènìyàn fẹ́ ó wà nílẹ̀ nítorí jáǹtìrẹ rẹ̀. wọ́n ní ṣùgbọ́n ìwọ́de ìfẹ̀hónúhàn yìí ó ṣeé ṣe o kí àwọn jàǹdùkú kan kí wọ́n já kinní ọ̀hún gbà mú àwọn èèyàn tó ní èròǹgbà rere lórí ìwọ́de ọ̀hún lọ́wọ́ o kí wọ́n sì fi dabarú gbogbo nǹkan èyí tí ó tún ṣe àkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní kí wọ́n wo àpẹẹrẹ ti EndSARS tọdún 2020 síwájú kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de ọ̀hún. ẹni tó jẹ́ olùdásílẹ̀ Dangote refinery Aliko Dangote màálù ló ti sọ̀rọ̀ bóde o lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro èyí tó ń kojú ilé-iṣẹ́ ìfọ epo rẹ̀ èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó wípé ohun tí wọ́n fẹ́ kóhun ṣe ni wípé kóhun ta ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún fún ilé-iṣẹ́ ìjọba tó rí sí ọ̀rọ̀ epo bẹtiróòlù lórílẹ̀‐èdè wa Nàìjíríà NNPCL. Dangote ni tó bá jẹ́ nǹkan tí ó jẹ́ kí àlàáfíà ó jọba lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn tí ó sì mú ọ̀nà àbáyọ wá sí gbogbo àìrí epo rà èyí tó ń kojú orílẹ̀‐èdè Nàìjíríà. ó ní òun yóò tà á fún wọn oníkálukú wọn yán sì máa darí rẹ̀ bó ti wù wọ́n o kóhun gbowó ti tòun sápò ni ó ṣe pàtàkì fún òun. Dangote tó sọ̀rọ̀ náà nígbà tó ń fi èsì sí àwọn ìbéèrè kan èyí tí àwọn oníròyìn ń béèrè lọ́wọ́ rẹ̀. bàbá òun tẹnubọ̀rọ̀ ilẹ̀kùn níbi tó ti ní lákọ̀ọ́kọ́ ó ní ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún ó ní kò sí owó ìjọba kankan bí tí hùn kó kéré mọ́tò nínú ilé-iṣẹ́ náà yàtọ̀ sí ìròyìn tí wọ́n gbé káàkiri wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìdá 20 nínú 100 nínú ilé-iṣẹ́ ìfọ epo náà. ó ní bẹ́ẹ̀ sì ni owó tí òun fi ra ilẹ̀ tí òun kọ́ ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún sí ní ìpínlẹ̀ Èkó ló ń lọ bíi mílíọ̀nù lọ́nà $100. ó lóun sì san owó òun tóun sì ní ìwé ẹ̀rí tóun fi ra ilẹ̀ náà síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní máa kọ́ ilé-iṣẹ́ ìfọ epo. ó ní ṣùgbọ́n látìgbà tí ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún ti bẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ilé-iṣẹ́ ìfọ epo NNPCL ni wọ́n ti ń gbé ko òun lójú. ó ní ibi ọ̀rọ̀ wá gbédé dúró yìí ó ní ọmọdégbọ́n àgbágbọ́n ni ló fi dálẹ̀ ẹ̀fẹ̀. ó ní báyìí ó ṣeé ṣe kóhun ta ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún fún ilé-iṣẹ́ àjọ NNPCL kí àlàáfíà kó lè jọba kí epo kó sì lè pọ̀ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa túkọ̀ rẹ̀ lọ. ó jẹ́ ìyàlẹ́nu ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Ìṣẹ́rí sí Ìgàndò níbi tí wọ́n ti ní arábìnrin kan tó ti wọ kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta. ó dágbére fún ayé o nínú kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta ọ̀hún tí lèyí tó sì jẹ́ wípé ẹni tí ń wa kẹ̀kẹ́ ọ̀hún ìyàlẹ́nu ló jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lópin ọ̀sẹ̀ tó kọjá o wípé arábìnrin náà ló dá kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta dúró èyí tó ń bọ̀ láti Ìgàndò tó ń lọ sí Ìṣẹ́rí tó sì wọnú ọkọ̀ ṣùgbọ́n ẹni tó wa kẹ̀kẹ́ márúwá náà ẹlẹ́sẹ̀ mẹ́ta ó ní àkíyèsí kan ṣo tóun ṣe pẹ̀lú àwọn èrò tóun gbé pẹ̀lú arábìnrin náà wípé gbogbo bí òun ti ń béèrè wípé ńbo ni yóò ti sọ̀kalẹ̀ ṣé ó ti dé ibùdókọ̀ tí ó ti sọ̀kalẹ̀. ó ní arábìnrin ọ̀hún ò dá òun lóhùn ṣùgbọ́n àwọn èèyàn tó kù nínú márúwá náà ni wọ́n sọ̀kalẹ̀. ó ní nígbà òun dé Ìṣẹ́rí láti gba owó lọ́wọ́ arábìnrin ọ̀hún kó sì sọ̀kalẹ̀ ló di wípé ó ju orí sílẹ̀ jọwọ́lọ̀ léyìí tó jẹ́ wípé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ tí ó sì sí ẹnikẹ́ni tó fọwọ́ kàn án tàbí wọ́n nà ó èyí tó mú arákùnrin ọ̀hún láti ké gbàjarè pariwo síta lọ sí iléeṣẹ́ ọlọ́pàá. ṣùgbọ́n títí di wákàtí àti ọ̀wọ̀ tí ìròyìn fi ń kóra jọ ẹnikẹ́ni kò tí ì mọ orúkọ arábìnrin náà tó sì jẹ́ wípé wọ́n ti gbé e pamọ́ sí ààyè ìgbókùpamọ́sí ètí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n fi múlẹ̀. lákòótán nínú ìròyìn wa fún tòní ọ̀kan nínú àwọn gbajúgbajà adẹ́rìn-pòṣónú tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Chibuike Josh Alfred tí gbogbo èèyàn mọ̀ sí Josh Too Funny ohun màá ló ti ní kò sí aláwàdà adẹ́rìn-pòṣónú bíi ti tòun o ní orílẹ̀-èdè Nàìjíríà. ó ní gbogbo àwọn tó kù àwòkọ́ṣe òun ni wọ́n wò àti wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn eré adẹ́rìn-pòṣónú tóun ti ṣe ńlá wọn kan ni wọ́n ń jíwò
tí wọ́n sì fún òun ní ìwúrí èyí tó yẹ kí wọ́n fún òun. Just Too Funny sọ̀rọ̀ náà lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. Ó ní bí wọ́n bá wo ọ̀nà tí òun gbé eré àwàdà tí tòun gbà, ó ní ó wà ní ìbámu sí àwọn ilẹ̀ òkèrè, eléyìí tó sì jẹ́ wípé ó ní ìtumọ̀, ó sì ń jẹ́ nǹkan tí ń pa àwọn èèyàn lẹ́rìn-ín, tí mú ìbànújẹ́ kúrò lọ́kàn wọn. Ó ní bá a bá wá rí ọ̀kan nínú àwọn akẹgbẹ́ òun tàbí tá a bá rí àwọn akẹgbẹ́ òun kan tó ní òun náà lè dẹ́rìn pààyàn bíi ti tòun, ó ní ẹnu lásán ni wọ́n ní bíi ti àjàkàrà, ṣùgbọ́n ó ní wọn ò lè dà bíi ti tòun. Just Too Funny sọ yìí pé inú òun dùn pẹ̀lú ọ̀nà tóun gbà láti máa dẹ́rìn pa àwọn èèyàn àti ọ̀nà tóun gbé gbà. Ó ní tá bá wá rí ẹnikẹ́ni nínú àwọn tó jẹ́ tí wọ́n ṣẹ̀ ń dìde bọ̀ ládẹ̀rín pòṣónú tí wọ́n bá lo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn fọ́nrán òun tí wọ́n kọ̀ láti fún òun ní ìwúrí, ó lóun ò ní gbà á lẹ́rọ̀ fún wọn nítorí wípé wọ́n fẹ́ máa jìnàṣẹ̀, ajínẹsẹ̀ wọn ti fẹ́ máa jíjẹun ajígbọnrin ni. Ó ní wọ́n fẹ́ máa jí òògùn òun, wọ́n sì fẹ́ máa jẹ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn eré òun láti máa fi pawó sápò tiwọn. Ó lẹ́ni bá jí òun ní eré wò àbí tó bá jí òun ní àwàdà lò tí ò bá fún òun ní ìwúrí tó yẹ láti fún òun, irúfẹ́ níbẹ̀ ó lóun wọn jọ gbé mi pẹ́rẹ́gì ìjàkaná tóun yóò sì fi ojú wọn hàn màbò, gẹ́gẹ́ bí Just Too Funny bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ètò náà. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà nínà wá fún mi. Adénúgà lẹnu tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.